Tòtòtò ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí Ọpẹ́yẹmí Onítàn eléyìí tí mo mú wá fún yín lọ́tẹ̀ yìí ó yàtọ̀ a máa ṣe film review movie review níbí báyìí àwọn fíìmù tí mo bá wò tí ó bá jẹ́ pé ó mọ́gbọ́n wá ó mọ́pọlọ wá máa mú wá fún yín bí báyìí láti máa ṣe kíni láti máa sọ fún yín pé ẹ lọ wò ó máa review ẹ̀ fún yín pé kó lè jíjà yín láti lè ṣe kíni láti lè lọ wò ó. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ mọ̀ pé òpin ọ̀sẹ̀ la wà màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbádùn ara yín tí ẹ bá jẹ́ pé ẹ fẹ́ wo fíìmù Yorùbá fíìmù tó jẹ́ wípé ẹ ní waste time yín alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni My Miracle tí mo bí pé gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe rí ṣe rí fíìmù yìí ẹ ní láti lọ wò ó ṣóyé yín ẹ ní láti ṣe kí ni ẹ ní láti lọ wò ó kí ni mo bí pé ṣe nínú fíìmù yìí èmi ò mọ ibi tí èèyàn ti ń dájú tó le tó yìí bọ́dá mi Lateef ó máa ń tíráyì o ó ń gbìyànjú o kó bá jẹ́ pé bí n pé ṣe burú nìyẹn ọmọ náà burú jù kéèyàn dájú bẹ́ẹ̀ yẹn mi ò rí rí fíìmù yẹn ó dá lórí ọ̀rọ̀ lórí boyfriend and girlfriend ṣé kí n sọ fún yín ẹ fẹ́ mọ̀ àmọ́ tí n bá sọ fún yín ẹ̀yin tèmi ẹ lè má fẹ́ support ẹ má fẹ́ kẹ́ support bí n pé má fẹ́ kẹ́ support mo bí n pé kẹ́ lọ wo fíìmù yẹn ó dá lórí pé bóyá boyfriend and girlfriend ṣóyè yín bẹ́ẹ̀ yẹn ọmọ ṣáà ti bẹ̀ wáyé mo fara ṣiṣẹ́ fún ẹ mi ò fara ṣiṣẹ́ fún ẹ ó di àsìkò tó yẹ kó o sanjọ́ fún mi ò sanjọ́ bàbá bí n pé inú fíìmù yẹn dájú bí n pé fúnra ẹ̀ gan ó tún wá dájú ju bàbá ẹ̀ lọ ó dájú débi pé nǹkan bàjẹ́ ẹ̀yin tèmi nǹkan bàjẹ́ tí ẹ bá ti wo fíìmù yìí máa fẹ́ kẹ́ ṣe kí ni ẹ jẹ́ ká parapọ̀ ká support wọn láti wo fíìmù yìí tí ń lọ bí ọ̀sẹ̀ kan mo mọ̀ pé most of us wà lè ti wò àmọ́ ẹ̀yin tí ẹ bá ti wò ẹ lọ wò kẹ́ support ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa rí ó ti ní 1 million views so eléyìí tí mo mú wá fún yín nìyẹn ẹ jẹ́ kí n mọ̀ bóyá ẹ máa fẹ́ kí n máa go deeper but mi ní fẹ́ go deeper torí pé mi ní fẹ́ bà fíìmù jẹ́ fún yín and number 2 mi ní fẹ́ bà nǹkan táwọn náà fowó ṣe mi ní fẹ́ bàjẹ́ What is the colour of your problem? àwa ń bí láti support wọn ni ẹ lọ wo My Miracle by mo bí pé ẹ máa rí bí láìpẹ́ ó kọ́ni lẹ́kọ̀ọ́ ṣó ti yé yín ẹ̀yin tèmi máa tún máa rí yín nígbà mìíràn ó dàbọ̀ ó dìgbà.